kábíyèsí olódùmarè, kábíyèsí Ifá, a kí ogun ẹ̀yin olùfẹ́ ta Ọlọ́run káàkiri àgbáyé pátá, ìpẹ̀pọ̀ ọjọ́ mẹ́ta ojú tẹ́ fi ń wò ní fọ́, tí tẹ́ fi ń gbà wà òní di láṣẹ lọ́wọ́ olódùmarè, láṣẹ lọ́wọ́ Ifá. Àwọn fọ́nrán kan ló ń lọ lórí ayélujára, TikTok, ó tiẹ̀ pápá jùlọ TikTok àti Facebook, tí ó gbà wọn wá ń gbé kiri. Ó dá lórí àwọn iṣẹ́, ó dá lórí iṣẹ́ tí àwa tí a ṣẹ̀dínú ṣẹ̀ṣe, àwa tá à ń ṣètò tí à ń ṣe pé lórí bí àwọn yóò ṣe padà sílé, bí àwọn yóò ṣe padà sí ojú ọ̀nà balabalaba wa. Èyí ló wá fà á tó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a tún ní wọ́n padà lé wípé ẹbọ lóko pásítọ̀, ẹbọ lóko àáfà, ọwọ́ àwọn tó tún bọ́ sínú ìṣẹ̀ṣe, ọwọ́ àwọn babaláwo lè ní. Èyí ló fa ọ̀rọ̀ tó ń já ràn yìí. Kí lọ̀rọ̀ tó ń já ràn? Ẹ bá mi gbọ́ fọ́nrán yẹn. Ọ̀rúnmìlà gangan kò tẹfá. Ní pé ṣé dandan ni ká tẹfá ká tó lè ráyé gbé. Sáré ẹ jẹ́ ọkọ̀ bí yín báyìí náà, odùwó ló bí Dangote. Wọ́n sọ wípé èyí ẹni kéèyàn ò tẹfá, Ọ̀rúnmìlà ò tẹfá. Àwọn kan tó padà sí fọ́nrán kan náà. Èyí sọ pé ìyẹn sọ pé Ifá títẹ̀ kò ní kéèyàn bọ́ sórí ire, ìṣẹ́ àjọ pé Ifá dandan nífá, sí Dangote tẹfá ni. Tí a ní dandan nífá títẹ̀, sí Dangote tẹfá ni. Àwọn kan lẹ́yìn Ọ̀rúnmìlà ò tẹfá, kò kí ṣe dandan kéèyàn ò tẹfá. Kí ló fà á tí ọ̀rọ̀ fi ń jáde ni pé àwọn rivati, àwọn tó padà sí ojú ọ̀nà bàbá wọn, wọ́n kojú ìṣòro látọ̀dọ̀ àrùn wọ́n kojú ìṣòro láti irúfẹ́ ọwọ́ babaláwo tí wọ́n ń bọ́ sí. Èyí ló fà á lẹ́fi tí abaláwo tí ó sọ fún oníbàárà rẹ̀ bóyá ẹni ń pè pé oníṣòro kan pé dandan gbúdọ̀ tẹfá ni. Èyí lẹ́fi sọ pé dandan làwọn kan náà wọ́n ń gbé káàkiri lórí social media pé dandan ni kéèyàn tẹfá ni, ìgbà tó Ọ̀rúnmìlà ò tẹfá. Àwọn tí wọ́n ń wá sínú ìṣẹ̀ṣe, tí wọ́n ń bọ́ sọ́wọ́ àwọn ìgárá ọlọ́ṣà ló fà á tí ọ̀rọ̀ fi jẹyọ. Torí ọ̀rọ̀ yẹn àárín àwọn oníṣẹ̀ṣe náà wọ́n jọ ń fa o. Babaláwo kan ló sọ wípé Ọ̀rúnmìlà ò tẹfá, kì í ṣe dandan ni kéèyàn ò tẹfá. Wọ́n fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ padà sínú ìṣẹ̀ṣe wípé ẹ fojúlẹ̀ dáadáa. Nínú ìṣẹ̀ṣe tẹ́ ẹ dé yìí kò sí nǹkan kan tó jẹ́ dandan bẹ́ẹ̀. Babaláwo sọ wípé dandan ni fátítẹ̀, ẹ sọ pé mo sọ wípé irọ́ ni. Àwọn kan tẹ̀ fà pé àtobìnrin o, àtọkùnrin o, obìnrin ò yẹ kó tẹfá, kò yẹ kó tẹfá. Kò sí nǹkan kan tó jẹ́ compulsion nínú ìṣẹ̀ṣe, kò sí nǹkan dandan nǹkan nínú ìṣẹ̀ṣe. Ìdí rèé tí èèyàn bá lóyún fẹ́ wá tẹ Ifá, ẹlòmíràn tẹ́ pé àti kékeré náà ti sọ pé wọ́n mọ̀ yóò tẹfá, ó tẹfá, ó tẹfá. Ẹlòmíràn tẹ́ pé wòlíì gan ló ń kọjá ló sọ fún pé ìwọ ọmọ yìí tó bá lè padà lé yín kó lọ wo tí wọ́n ṣe ń bẹ̀ o, tàbí kó lọ tẹfá, kìí ṣe abaláwo ló sọ fún o. Ẹni yẹn wá rí pé ìrìn àjò òun ó ń lọ bí ò ti wu òun. Fúnra ara rẹ̀ ni ó mọ̀ pé òun nílò Ifá láti tẹ̀, kìí ṣe babaláwo ní àṣẹ sọ fún pé dandan ni kí o tẹfá lẹ́wọ́ mílíọ̀nù báyìí wá. Ifá ò kì í ṣe tán fi ń bẹ̀yàn, kìí ṣe tán pọn dandan fún yàn, kò sí nǹkan tó jẹ́ dandan nù ṣẹ̀ṣe. Ìwọ ló ẹjẹ ìṣàlàyé yẹn kan fún yín. Ẹ mọ̀ pé inú Christianity àti Islam làwọn èèyàn ti ń bọ̀. Nínú Christianity wọ́n ní ẹni tó bá lọ chọ́ọ̀chì tó ṣe sìn tó ṣe kíní kankan ò ní rọ́rùn wọ̀. Nínú Islam wọ́n ní tó bá ti kínu ò ní rọ́rùn wọ̀. Ìyẹn ò sí inú ṣẹ̀ṣe wípé ẹni tó bá ti tẹfá ò ní rọ́rùn àbí nǹkan kò ní sínú ṣẹ̀ṣe. Kìí ṣe gbogbo àwọn tó wà ní ṣẹ̀ṣe gangan fúnra wọn ló tẹfá. Ṣùgbọ́n ẹlòmíì lè dáfá láì pé ṣòro ẹ̀ pọ̀ tó wà sọ fún pé ìbá sì dáa kó tẹfá o. Tó bá wá tẹ̀ torí benefit ara ẹ̀ ni, tí ò bá sì tẹ̀ fúnra ẹ̀ ni. Ìṣẹ̀ṣe ò kì í ṣe bí Christianity and Islam tó yẹ pé wọ́n ní dandan ẹ gbọ́dọ̀ ṣe kan, dandan ẹ gbọ́dọ̀ ṣe kan. Bí abaláwo kó wá fẹ́ lo pé scope dandan kó gbọ́dọ̀ tẹfá, irọ́ ló ń pa, ohun tí ó jẹ ló wá. Kò sí dandan kankan nínú ìṣẹ̀ṣe. Ẹlẹ́kọ́ lè jọ́sìn, inú Olódùmarè ò bàjẹ́ sí. O lè lọ lè jọ́sìn, sì lè má lọ. Dandan kan ìṣẹ̀ṣe kò sí dandan kankan bẹ́ẹ̀. Nínú ìṣẹ̀ṣe benefit ìṣẹ̀ṣe ni pé ìwọ ló mọ̀ pé
kíní yìí nínú ìṣẹ̀ṣe ó dára fún mi o ìwọ ló mọ̀ pé tí n bá sì tẹ̀fá bóyá èmi bá sì yàtọ̀ o tàbí ìwọ ló mọ̀ pé wọ́n sì sọ fún mi pé kí n tẹ̀fá bóyá tí n bá sì tẹ̀ bóyá nǹkan báyìí ò bá ti ṣẹlẹ̀ kí á ṣe abẹ́láwo nígbà tó wọ́n pé irọ́ o dandan ni gbúdọ̀ tẹ̀fá o yóò àkọ sí ìlà yìí lo wípé lọ́wọ́ ayé báyìí wá ìlà yìí lo ìpolongo táwọn àṣẹ lórí online táà ń yọ àwọn èèyàn kúrò nínú ìdè táà ń yọ wọn kúrò nínú ìgbèkùn ó ti wá sí ìṣẹ̀ṣe ó ti wá kó sínú ìgbèkùn mi irọ́ kò sí compulsion kò sí nǹkan kan tó dandan nínú ìṣẹ̀ṣe kò sí dandan kan bẹ̀ so babaláwo dandan kò sí dandan kéèrè ní kéèyàn tẹ̀fá kéèrè ní kò sí jọ́sìn kéèrè ní kò rúbọ ṣùgbọ́n nígbà tí ó bí ọ tí ó mú ọ ṣe tó bá dé ó mọ̀ pé dandan ni aláwọn ọlọ́sùn tí ò tẹ̀fá náà aláwọn oníṣègùn tí ò tẹ̀fá aláwọn ọlọ́jẹ̀ tí ò tẹ̀fá tí yóò sì ní káyé wọn bàjẹ́ tí yóò sì sọ pé bóyá káyé wọn dájú tẹgbẹ́ lọ ṣùgbọ́n ifá títẹ̀ ìwọ fúnra rẹ ló mọ̀ pé onídìí kìíní ìwọ fúnra rẹ ló mọ̀ pé ifá títẹ̀ ó sì yẹ kí n tẹ̀fá o kẹ́kẹ́ babaláwo ní àwọn compensation pé hello ẹ̀mùsí mo ní kẹlẹ́ mú 1 million wá kẹwàá tẹ̀fá tí ìrọ̀wọ́ kó wá ní kíríkan ẹ mọ̀ kóra yín sí ogọ̀ọ̀dù ẹ mọ̀ kóra yín sí wàhálà ìṣẹ̀ṣe ò kí ń ṣe wàhálà ìṣẹ̀ṣe kò kí ń ṣe wàhálà afẹ́sẹ̀ kíríkan kò kí ń ṣe wàhálà so gbogbo èyí tẹ̀sẹ̀ padà wá sílé ẹ mọ̀ rí bí ẹni pé àṣìṣe tó wá gbé fún àṣìṣe tó polówó fún wa àṣẹ wàhálà part 2 ni tó lẹ́nìkan pè mí ó ní babaláwo kan dábàá fóun ó ní gbogbogbà ìwọ́n sàmọ́ rí ikú ni láì ti bẹ̀rẹ̀ pé kí nìkan rúbọ mílíọ̀nù ni ó sì jẹ́ pé kú lẹ́mọ́ rí sóhun gbogbogbà bẹ́lẹ̀ bá ti dáfá lọ́dọ̀ yín ẹ̀rì kú bẹ́lẹ̀ dáfá lọ́dọ̀ yín ẹ̀rì kú ní ìṣọ́ láti bọ́ àwọn babaláwo ṣùgbọ́n lára àwọn babaláwo àwọn àṣà àmúrùmọ́lá kan náà ti wà ń bẹ̀ tí wọn ò lóòótọ́ èyí ẹ̀ fi mọ́ gbọ́ wípé dandan ni kéèyàn ò tẹ̀fá ifá títẹ̀ ìṣe dandan àtọkùnrin àtọmọ kéèyàn dandan fẹ́nìyàn kan ìwọ tí ó bá fẹ́ benefit ń bẹ̀ ló mọ̀ pé àkíní dandan ni o gbúdọ̀ tẹ̀ ó wọ́ so nǹkan táyé pé èyí ó jàǹfààní ń bẹ̀ ó sì wá di wípé babaláwo ní àwọn kọ̀mọ̀sí ẹ̀ fún ẹ irọ́ spirituality tó bá ṣe tó bá tẹ̀fá ó láǹfààní tó rí ń bẹ̀ ìwọ ló mọ̀ fún rẹ tó bá lọ lè jọ́sìn tó ń jọ́sìn ó láǹfààní tó ní bẹ́ẹ̀ olómọ fún rẹ ṣùgbọ́n inú ìṣẹ̀ṣe kò sí ìyàn kan dandan ìṣẹ̀ṣe fi yàtọ̀ nìyẹn inú Christianity and Islam ní dandan ìwé yín sọ pé gbúdọ̀ sí ilé dandan kò sí nǹkan kan dandan nínú ìṣẹ̀ṣe torí pé tó bá ṣe wà benefit ń bẹ ìyẹn bíi ti báyẹn ètò àfarapẹ́ ni pé ṣé Ọ̀rúnmìlà tẹ̀fá mọ́ àwọn babaláwo náà ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo tó wá dáhùn sọ̀rọ̀ yẹn ó dáhùn sí bó ṣe wù mí pé kílẹ̀ ń sọ yìí ok mo lọ Ọ̀rúnmìlà ò tẹ̀fá ṣùgbọ́n sọ yẹ kí babaláwo náà kó lè mọ dáhùn rúbèrè yẹn ó lọ Ọ̀rúnmìlà ò tẹ̀fá ṣùgbọ́n láyé Ọ̀rúnmìlà ó dákẹ́ fún yàn tí èèyàn bá sì fẹ́ bọ́fá Ọ̀rúnmìlà bọ́fá fún yàn Ọ̀rúnmìlà ò nífá ó sì bọ́fá fún yàn bó ẹni tí ò nífá bó ló sì bọ́fá fún yàn àbí sẹ́yìn babaláwo ò sìn lẹ́dá fábí bọ́ọ̀lẹ̀ ni Ọ̀rúnmìlà ò nífá ó sì bọ́fá fún yàn Ọ̀rúnmìlà ó sì ń gbẹ́fà lọ láti ìlú sí ìlú láti ìlú kan sí kejì Ọ̀rúnmìlà sì ń gbẹ́fà lọ ó sì ń da tó wá sì da ifá òníkún ó bọ́fá Ọ̀rúnmìlà ó sì bọ́ ó sì lọ́rùn Ọ̀rúnmìlà ò nífá. so ọ̀rọ̀ yẹn ń dùn mí pé wọ́n sọ pé dandan nífá ìfẹ́ òsì dandan kò sí dandan nù ṣẹ̀ṣẹ̀ ìwọ tí ó bá mọ̀ pé kíní ìdá fún ẹ tẹ̀ tó bá dẹ̀ tẹ̀ ẹnìyẹn kò mú ẹ Ọ̀rúnmìlà tẹ̀fá ifá Ọ̀rúnmìlà ń dá fún yẹn nígbà tí ò tẹ̀fá ìgbà tó Ọ̀rúnmìlà ò tẹ̀fá ifá ló ń bọ fún yàn mo ti wá wó pé ìfi tí mo fẹ́ kí wọ́n dá ìbéèrè yẹn sí wọn ò dá ìbéèrè yẹn sí ibẹ̀ ok màá dá ìbéèrè yẹn tí ó tẹ̀yìn lọ́rùn nísìn ẹnìkan ló ṣe bàálù ẹnìkan ní ọ̀kọ́ invent kankan Ọ̀rúnmìlà ló invent fa ìyẹn ò ṣe parọ́ so Ọ̀rúnmìlà wá invent fa ó wá ń tẹ̀fá fún yàn ó wá fi ń túyàn lẹ̀ ìwọ tó bá yẹ pé ò tẹ̀fá ṣe bó ní ìtùlẹ̀ ni àbí ó ṣe á le ok ẹnìkan ló kọ́ discover iná ẹnìkan ló kọ́ discover bàálù ok ìwọ wá sọ pé nígbà yìí pé ẹni tó discover máa kẹ́ni kan ló ṣe bàálù
ọwọ́ ta ló ti kọ bí èmi wulẹ̀ lógun bàálù jalè nígbà tó yẹ pé bá kinní kan ta ẹ̀kọ́ nìyẹn kò kọ náà àyìnbó ṣe bí mọ́gun bàálù nígbà tó yẹ pé ẹni tó kọ́ sí bàálù ẹnìkan kò kọ mọ́gun bàálù iṣẹ́ bàálù ṣiṣẹ́ nísìn wọ́n ti ń kọ́yàn léèwé wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ bọ́ ti ń ṣe bàálù wọ́n ti ń kọ́yàn nísìn wọ́n ẹnìkan ẹni tó kọ́ sí bàálù ẹnìkan kò kọ́ kí o wá dé lónìí kó wá pé torí pé ẹni tó kọ́ sí bàálù ẹnìkan kò kọ́ ò ní gun bàálù mọ́ tí wọ́n lò ní bẹ́nẹ́fìtì bàálù ibi táwọn ẹgbẹ́ tí wọ́n bá ń fly lọ ìwọ sì mọ́ níṣẹ́ lọ ẹni tó discover náà kò gbádùn náà iná gan ló pa ẹni tó discover electricity iná ló pa kò gbádùn náà ó dé wà discover ẹ̀ lẹ́sìn gbogbo àtàwà láyé àwa ń tanná àfi lọ electronics ẹni tó sì discover náà òun kò gbádùn náà ká sọ pé èmi ò lè tanná tèmi o nítorí pé ẹni tó discover náà ta ló kọ́ bí pé ta ló kọ́ èmi ò lè tanná o mo gbọ́dọ̀ mọ ẹni tó kọ́ ẹni tó discover náà ẹ̀sẹ̀ bí tó ò bá tanná ìwọ ni náà ò ní wúlò fún náà wàdé lọ́mọ tan kándú àbí ọmọ tan àbẹ́là ẹnìyẹn kan ò fọ́ọ̀sì ẹ̀tàn náà ọ̀rọ̀ fá nìyẹn ẹnìyẹn kan ò fọ́ọ̀sì ẹ̀tẹ̀ fà Ọ̀rúnmìlà tẹfá fáwọn èèyàn fi ń tú àwọn èèyàn lẹ̀ ìwọ tí wọn náà bá fẹ́ tú sí ìtúsílẹ̀ ó lọ tẹfá tó bá sì tẹ̀ wọn ò fọ́ọ̀sì ẹ ṣe bó kẹpẹ̀rí ti ẹni ṣó kẹpẹ̀rí yabaláwo ni Christianity and Islam náà mọ́ fọ́ọ̀sì èèyàn kò sí ipá kankan nínú ṣẹ̀ṣe mo sọ kí babaláwo wá fẹ́ challenge kò sí fipá mú ni kankan nínú ṣẹ̀ṣe mọ tó tọ́ kó o ṣe ni lọ̀rọ̀ ṣẹ̀ṣe tó bá sì mọ tó tọ́ tó lóò ṣe ṣé bí wọn lò ní jàǹfààní tó tọ́ ẹ mọ iye ìlú tí Ọ̀rúnmìlà ti fi fá tú wọlẹ̀ tó ìwọ tó wá pé Ọ̀rúnmìlà ò tẹfá ìwọ ò ṣe fá ò tẹfá ṣé bí wọn ò ní jàǹfààní ẹ ní àṣà sọ pé tó bá tẹfá ò ní rọrùn wọ àbí sáwọn ọmọ tó bá tẹfá ò ní rọrùn wọ ni kèé ṣe dandan tó bá tẹ ò ní jàǹfààní ẹ ní ó ṣe adi táwọn èèyàn gbé kiri pé Ọ̀rúnmìlà ò tẹfá èyí wàhálà ó mọ discuss àwọn tá à ń sọ̀rọ̀ lóyún àṣà wa tajà fún yín ni iṣẹ́ sí ẹsẹ̀ kèé sọjà a ní kẹ́ padà sí ìkan abayín ni tó bá wá wù ọ́ ló lè padà tí ó bá wù ẹ́ tó bá wù ọ́ ló lè padà tó bá padà ènìyàn kò fọ́ọ̀sì ẹ wá náà Islam and Christianity wọ́n mọ̀ fún náà ti mọ́ fọ́ọ̀sì èèyàn kò sí jì wọ́n dà àwọn babaláwo tó ń dáhùn táwọn náà pé Ọ̀rúnmìlà tẹfá kí ló ká kò sí láì fi pọ́nmìlà tẹfá kò tẹfá sí Ọ̀rúnmìlà sáà fi fá túyàn lẹ̀ ó sì ń tẹ̀yàn fá àwọn tó ń tẹ̀ ń fá ọ̀rọ̀ wọn sì ń gbọ́ ó sì ń bọ́ sí kódà mo mọ iye àwọn oníṣẹ̀ṣe tí ò tẹfá tí wọ́n sì rúbọ fún yàn tó sì túyàn lẹ̀ ṣe Ọ̀rúnmìlà torí pé àwọn ìṣẹ̀ṣe yẹn wọn ò tẹfá kò wá gbà rúbọ wọn ni àwọn àfáà táwọn náà ti wà rúbọ ńkọ́ tí wọn ò tẹfá rárá tó sì rúbọ tó sì túyàn lẹ̀ ìyẹ́ ìṣẹ̀ṣe gùn gan ìṣẹ̀ṣe ò dẹ̀ kí ṣe scam àwọn tó ń jókòó bẹ́ẹ̀ náà fẹ́ sọ di scam ẹnikẹ́ni tó sọ fún pé dandan ni o gbúdọ̀ tẹfá dandan ni scam ni ó fẹ́ jọ ló lè ní kò sí dandan kankan nínú ìṣẹ̀ṣe èyí tó bá dá wọ́n ló mọ̀ pé mo dá aláàjì kan aláàjì yẹn wà òkè gan akànpàdé ní mọ́ọ̀ ni báláàjì yẹn ṣe pè mí sí pé ní ta ọlọ́run mọ́wó yìí mo fẹ́ rí yín aláàjì yẹn wà òkè o ẹni mo sọ yẹn wà UK báyìí ó mọ́ lọ ó mọ́ bọ̀ ni ó ní ó láti kékeré láìgbà tó ń ti wà lọ́dọ̀ ni wọ́n ti ní kóhun ó tẹ̀fá ó ṣùgbọ́n torí pé òun mọ́rẹ́ mi lórí mídíà ó lówó kóhun ó tẹ̀fá aláàjì yẹn wá ń sọ máa pé aláàjì ní ẹwà òkè ẹwà òkè ó ní kí n sọ̀rọ̀ wà òkè ó ní bàbá ó ní bàbá òun ló sì sọ fún un láti kékeré pé ó ní kóhun ó tẹ̀fá ó ní wòlíì kan náà tún wá sọ fún un pé ó ní nǹkan ṣẹ̀ṣẹ̀ kan tí wọ́n ń pè ní Ifá bàbá ẹ lọ ní o ó ní kèsì bóyá ìṣòro kan lòun ní tí òun dojúkọ ó sì gbogbo àtàyè pé àsọtẹ́lẹ̀ ni tẹ́ni sọ fóun ó lóun fẹ́ nífà ẹ búrú nǹkan yẹn kèé ṣàdìkan ní ó sẹ̀ mọ́ polówó fún ọ pé ẹ lọ àníṣàṣe burú débi pé wọ́n tún láwọn babaláwo kan ìmọ̀ bóyá òótọ́ ni o wọ́n ní wọ́n mọ́ de kọ́sọ́mà mọ́lẹ̀ ìpè kọ́sọ́mà yìí kó sáà mọ́ bá lọ ìṣòro àmọ́ gorí ìṣòro fẹ́yìn wọ́n àmọ́ bá rectify problem mọ́ kìí ṣe ìṣẹ̀ṣẹ̀ títa Ọlọ́run pé ìwà ṣe nìyẹn o kìí ṣe ìṣẹ̀ṣẹ̀ títa Ọlọ́run pé tó ń pe gbogbo ayé sí nìyẹn ìṣẹ̀ṣẹ̀ táwọn tèmi pe gbogbo ayé sí ìṣẹ̀ṣẹ̀ òtítọ́ ni tí ó sì ìfipámúni kankan bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ̀sìn àjòjì tá à ń ṣe tẹ́lẹ̀ náà ti mọ́ fipá mú yàn kò sí ìpamọ́ ní kankan ní ṣẹ̀ṣẹ̀ ó ìwọ ló mọ̀ pé kíní yìí àpẹẹrẹ tí mò ń rí ṣé kí n dáfá sí àbí bí a kì í rúbọ sí ìwọ ló mọ̀ tí wọ́n fúnra ẹ̀ tá pé tẹ́ ìbá ṣe pé bóyá ojú ẹ̀ lásán tó kàn ní gbúdúkú nú ayé tó bá nídìí kankan tó mí sínú ayé ẹ̀ ó yẹ kó mọ̀ pé nǹkan báyìí ó yẹ jẹ́ ṣe nǹkan báyìí sí kì í ṣe babaláwo ní àṣẹ mọ̀ pé ọ ní àwọn ẹjọ́ sá ẹ ló sà ẹ mọ̀ tí rúbọ ti pẹ́ ṣẹ́ ìní rúbọ ni
ó sì mọ̀ pé kọ́sítọ́mà wípé kó wá rúbọ òun fọ́ọ̀sì ẹ̀ nìyẹn náà. Ọ̀rọ̀ kan tí ẹnìkan tó wá sọ tó jọbí rẹ̀ ẹni wá sọ pé ẹ mọ̀ dáhùn lóúnjẹ àrẹ ifá scam ni ṣé Dangote tẹfá ni ṣé ó lówó lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ò lè dánúrò náà ni ṣùgbọ́n ẹjá ò mọ́ bá yín ronú ká mọ̀ sọ fún yín. Ifá títẹ̀ ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá ni mo ò sì fọ́ọ̀sì ẹnì kankan tẹ̀ ẹ́ omi sọ pé tí wọ́n lóun fẹ́ fọ́ọ̀sì yín tẹ̀ scam ni ìṣẹ̀dálẹ̀ Yorùbá ni Ifá títẹ̀ mo ò sì jẹ́ ẹnì kankan pa láti tẹ̀ ẹ́. Ní China àwọn náà ní ìṣẹ̀dálẹ̀ tí wọ́n bẹ̀ tí àwọn náà ń ṣe nílẹ̀ Haúsá táwọn Dangote ti wá àwọn náà ní táwọn náà ṣe ń bẹ̀. ókè àìmọye ìlú táwọn tó wà successful wà tí wọn ò tẹfá nílẹ̀ Yorùbá yìí gan àwọn kan wà tí wọn ò nífá tán wà successful kẹ pé wọn ní tó bá ti tẹfá ó bá dolówó irọ́ o ṣùgbọ́n tó bá tẹfá àwọn ìṣòro kan wà tó ti ń dojú kọ táyé pé yóò mọ̀ sí wọn náà tí fó sì mọ̀ bọ́ yanjú tẹfá kó lè bá bọ́ yanjú ṣòro ni kẹ pé o fẹ́ tẹfá kó lè bá lówó gbogbo ọ̀nà rẹ̀ tó ti ń rí bákan tó bá tẹfá wọn náà wà rí yàtọ̀ pé ó dàbí pé ẹ̀kọ́ tí fojú mú wọn. So ìṣẹ̀dálẹ̀ ti Yorùbá ni ó dàbí fún àpẹẹrẹ nílẹ̀ Yorùbá ń bì kí lè mọ̀ mú òbí ìbejì mú òbí ló mọ́sẹ̀wà ẹ̀wà sísè fún bèjì ara orò ni tí ò bá tẹ́ bọ́mọ Yorùbá ò bá ṣe nǹkan ó ṣe but tí wọ́n bí bèjì ìlú èbò pé tí wọ́n mọ̀ sí wá fáwọn náà ń bẹ̀ ìṣẹ̀dálẹ̀ ìlú ń kálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìṣẹ̀dálẹ̀ ìlú ń kálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí Yorùbá bá bímọ a mọ́ rí bí ọmọ mọ́lẹ̀ ni tí Yorùbá bá bímọ a mọ́ rí bí ọmọ mọ́lẹ̀ ni ìṣẹ̀dálẹ̀ ti wánu tó ìbò bá bímọ ibi ọmọ wọn lè ju tọ́lẹ̀tì wọn mọ́ àwọn flush ìwé ni ọmọ wọn ya tí ó yà ọmọ tiwa àwọn tà sí ń sin bí ọmọ náà ọmọ tiwa náà ya tí ó yà ṣùgbọ́n Yorùbá yóò sin bí ọmọ rẹ̀ ni ìṣẹ̀dálẹ̀ òun kálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ní àwọn nítorí pé tí ká torí pé òyìnbó mọ́ flush ibi ọmọ ni kí Yorùbá káàdó bá mọ ju ibi ọmọ tàwa náà káàbá mọ ju fájá so wípé Dangote tó tẹfá ló fi lówó bá Dangote yóò nìkan táwọn náà ṣe ní ìṣẹ̀dálẹ̀ ìlú wọn táàmù bí wọn náà bá wọn ṣe òun kálùkù lóní tradition tí wọ́n ń ṣe ibi tẹ́wà fi mọ̀ pé Ifá yìí ọ̀nà òtítọ́ ni ẹlẹ́kọ́wọ́ wọn jìbìtì ṣé àwa lọ polówó tí Ifá bá jẹ́rọ́ bẹ́yìn tẹ́ẹ̀sẹ̀ ní yọkẹ̀yẹ̀ kan social media ṣe ń ṣe yẹkẹ̀yẹ̀kan ẹ̀ sáà lọ polówó ìṣẹ̀ṣe fún wọn ní Brazil ni sáà lọ polówó fá fún wọn Brazil náà fi wá ń tẹ̀ Trinidad Tobago wọ́n wá ń tẹfá US wọ́n wá ń tẹfá UK wọ́n wá ń tẹfá òyìnbó aláwọ̀ fún wọ́n wá ń tẹfá sáà lọ polówó fún wọn sáà lọ polówó fún kẹsà lọ polówó fún wọn náà Ifá ló ń polówó ara rẹ̀ tó bá kó sọ́wọ́ jìbìtì ó tí ìjà sọ́nà ni ìwọ́n tó kọ́ ojú bí jìbìtì ó padà kọ́ sọ́wọ́ ẹni tí èso jìbìtì náà ìṣẹ̀ṣe ọ̀nà ni ó kàn dé kó sọ́wọ́ babaláwo tó jó jìbìtì ìwọ́n pèsè ṣe ọ̀nà ni pé sọ lónìí wípé Ifá títẹ̀ ìwọ tó bá jẹ́ dandan sí lóhùn kò jẹ́ dandan sí ọ ẹnìkan ní sọ pé ó dandan ni o gbúdọ̀ tẹ̀ bí alọ́mọ wáyé báyìí wá tó bá ti rí iye báyìí tó bá ti tẹfá ó kù lọ́la ni ìṣẹ̀ṣe kìí ṣe tán jẹ́yàn pa ó ṣe ti kúnnú ẹ̀sìn àjòjì tó wà tẹ́lẹ̀ tẹ́gbà tó wá sí gbà tó wá pé babaláwo láti sọ pé ó kù báyìí o tó bá tẹfá o irú ọdún ìṣẹ̀ṣe gbogbo yẹn o mo ìwọ́n mọ̀ pé iye tó ń fa ọ̀rọ̀ yìí náà ni pé àwọn Ifá tí tó padà wá wọ́n ń kó ọwọ́ gbájú ẹ̀ kí wọ́n kó sí ni pé nígbà tó gbẹ́ Ifá tí tó ní nígbà ó wà ní ìdímù wọ́n ta òróró $10,000 fún ọ wọ́n ta kinní kan fún ọ tó tún wá dédìí ìṣẹ̀ṣe tó níwájú babaláwo tó náà ní kó lọ mú 5 million wá tó wá fi tẹfá tó wá fi tẹfá kò sọ́nà fún ọ tí Ifá títẹ̀ ní síwájú ni tí Ifá títẹ̀ ní síwájú tó nípa eléyìí Ifá títẹ̀ kò dàbí Christianity and Islam pé yẹn dandan ni ìwọ tó bá fẹ́ tẹfá ló ti mọ rápẹrẹ tàbí babaláwo kẹjá wá fún ọ even ó lè jẹ́ pé láyìgbà tó jẹ wáyé kéré gan làwọn babaláwo kẹjá wá fún bàbá àdáníyà ọmọ yìí ẹ tẹfá fún o ó ti mọ rápẹrẹ ó lè jẹ́ wòlíì yóò sọ fún ọ pé kó o tẹfá ó sì jẹ́ pé ọlọ́dá fámì kan náà lọ pé kò bá sì dáa kẹ ẹ tẹfá o
kì í wá sí pé wọn àti pé dandan gbígbà fọgùn ẹnu báyẹn sọ̀rọ̀ pé ó yá lọ́wọ́ wá tó ó wà mọ́ sáré kiri pé torí pé ó fẹ́ tẹfá sẹ́wọ́n fọgùn ẹnu báyẹn sọ̀rọ̀ ni kò sí nǹkan kan tó jẹ́ dandan kò sí fipá mú ni nídìí ìṣẹ̀ṣe gbogbo àwọn babaláwo sì mọ̀ tó bá wù ọ́ tẹ̀ ìwúlò tiẹ̀ ni ó ti tẹ̀ ìwọ lò ní jàǹfààní tó wà ń bẹ̀ bó lọ ilé ìjọsìn ìwúlò tiẹ̀ ni ẹ kẹgbẹ́ ẹ kọ́ rẹ̀ ẹ mọ bára yín ṣe bó sì salutation bó lọ ilé ìjọsìn ìwọ lò ní jàǹfààní tó wà ń bẹ̀ bó bẹ̀sù ìwúlò rẹ ni láti jàǹfààní fésù láti bọ́ tọ́nà rẹ ṣe bó bọ̀gún fún ìwúlò tiẹ̀ ni fóògùn láti dáàbò bò ọ́ bó bọ́ Ṣàngó fún ìwúlò rẹ ni bó sì bọ́ kò sí fipá mú ni tó mo ẹran dẹ́lẹ́rùn yẹn pé gbogbo nǹkan ní ṣẹṣẹ pátá kò sí fipá mú ni níbẹ̀ kò sí fipá mú ni níbẹ̀ kò sí fipá mú ni torí mo ti rí pé àwọn program kan ti lọ tán ní ṣe ẹ̀kọ́ obìnrin ò tẹ̀fá àtobìnrin àtọkùnrin kò sí èyí tó pọn dandan fún kó tẹ̀fá ìwọ fúnra rẹ ló discover ló sọ bí ó sì gbègbè sí ayé rẹ kẹsí abala orí àtúnmọ pé tó bá ti wá tẹ̀fá ọ̀nà rí òní ńlá bó bá ti tẹ̀fá tí ẹ ó bàjẹ́ ni irọ́ ifá ò kì í ṣe irọ́ ifá ò kì í ṣe scam ò kì í ṣe jìbìtì ẹ̀yin ẹni kẹ́ ẹ wo lẹ̀ dáadáa kẹ́ ẹ mọ̀ kó sọ́wọ́ ń jìbìtì àwọn èèyàn ní mú jìbìtì wọnú ìṣẹ̀ṣe kò sí jìbìtì nínú ìṣẹ̀ṣe rárá tó mo sọ wá pé jìbìtì wà ń bẹ̀ ní sẹ́sítà àwọn Brazil gbogbo wọn tí wọn àwọn bá wa ṣe ni tí wọn àwọn bá wa tẹfá mi wọn àwọn tẹfá mi wọn àwọn tẹfá mi ni. so ìtẹ̀mí kan fẹ́ sọ lórí ọ̀rọ̀ náà ni pé kò sí fipá mú ní kankan nínú ìṣẹ̀ṣe kò sí nǹkan dandan kankan nínú ìṣẹ̀ṣe ní tó tọ́ ó mọ̀ bó tẹfá Ifá ó gbé ọ bó bá tẹfá Ifá ó gbé ọ Ifá fẹ́ bọ yanjú ìṣòro ni bó bá sì lówó tẹ̀ ó sì á di pé yàrá ń gbọ́ sósì fídíò India ó yẹ kó o tẹfá kò yẹ kó o tẹfá mi ò rò pé yẹ kó tó tí káàmọ̀ sọ̀rọ̀ lé tàbí kí ló dé Ọ̀rúnmìlà kò tẹfá ṣùgbọ́n ẹ sábà pọ̀ Ọ̀rúnmìlà ń bọ̀ fá fún yàn Ọ̀rúnmìlà sì ń dábàá fún yàn gbogbo òlu tí gbogbo tọ́nùmìlà fi fátẹ̀ Ifá ló dá fún wọn bẹ̀ gbogbo àwọn tọ́nùmìlà bá yanjú ìṣòro Ifá ló fi yanjú ìṣòro so kí wá ni òbá àsọ fún mi pé kò tẹfá òbá àsọ fún mi pé orí fáyé ni ó sá ń tẹ̀ fún yàn owó sì fi tún yàn lẹ̀ kí wá là ń jà fún kí là ń jà fún yàn Ifá ò kì í ṣe scam pé ní tàǹgbọ́ káàkiri ojú òdì tí wà mo fi àsìkò yìí sọ fún gbogbo wa pé ìwúre ọdún tuntun ọdún 2026 tá fẹ́ mú ìwúre ọdún tuntun ti bẹ̀rẹ̀ ní iléeṣẹ́ Renix fún gbogbo àwa oníṣẹ̀ṣe tí a fẹ́ wúre ọdún tí a fẹ́ gbà wúre láti bọ́ sínú ọdún tuntun láàrin iléeṣẹ́ Renix wọ́n ti bẹ̀rẹ̀ ìwúre ọdún báyìí fún gbogbo àwọn èèyàn táwọn èèyàn sì ń ṣe ìwúre lásán ni o ìwúre ni torí wọ́n ní gbogbo ẹni tó bá dá kéèyàn tún ṣe ìwúre sí náà ni èyí tó tún kù díẹ̀ káàtó kéèyàn tún ṣe ìwúre sí náà ni láṣẹ lọ́wọ́ Olódùmarè àti ìwúre àárọ̀ àti tọ̀sán àti talẹ́ àti gbogbo ìwúre pọ́nrátá tí ń bẹnu fá yóò mọ̀ bá yín ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀ ń wò mí yóò sì mọ̀ bẹ́ẹ̀ mi náà gbogbo owó tó wá wò mí wákàtí yìí tínú rẹ̀ ń dùn inú rẹ̀ ò ní bàjẹ́ láíláí gbogbo owó tó sì ń wò mí náà lẹ́yìn bí wọ́n ṣe ń wò mí inú rẹ̀ ń bàjẹ́ nítorí tọ́ ọlọ́dọ̀ Ọlọ́run Olódùmarè ó ṣe fún wọn náà ṣùgbọ́n gbogbo tó ń wò mí tágbá sí tara Ọlọ́run inú rẹ̀ máa ń dùn ní inú rẹ̀ ò ní bàjẹ́ láíláí mo kí wa ní ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ̀ ṣiṣẹ́.